ẹ jẹ́ ká ṣẹ́rí padà sílé kò sí nǹkan kan tó dàbí àbínibí wa àwọn lé China lọ́hùn wọ́n gbé àṣà wọn lárugẹ ni pẹ̀lú oúnjẹ wọn ló fi di pé ọ̀pọ̀lọpọ̀ ń bùkátà sí nǹkan tó jẹ́ oúnjẹ ìlú wọn ṣùgbọ́n ẹ jẹ́ káwa náà gbé oúnjẹ ìlú tiwa náà ní arugẹ gbogbo pé wọ́n ń jẹ gàrí wọ́n ṣe gbá ń ṣàwo ta ló mọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ gé òrì báwọn bẹ́ẹ̀ náà lè lúbọ̀ ẹ̀ náà táwa gbé lárugẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwádìí ìjìnlẹ̀ yóò tó pa àṣẹ lọ́jọ́ iwájú láti mọ̀ pé kì í ṣe pé ká lè lùbọ́ ká fi jàmọ̀là nìkan tó jẹ́ pé yóò tó wúlò fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó tún ṣiṣẹ́ ìwòsàn so èmi rọ àwọn ọ̀dọ́ kó kálukú ká ṣẹ́rí padà sílé nǹkan tó bá jẹ mọ́ ìbílẹ̀ tí wọ́n bí wa sí táwọn òbí wa ń ṣe ká gbárùkù tí wọ́n lórí ẹ̀ ká wá modernize ká ṣe ní tìgbàlódé táwọn yóò fi rí nǹkan tí à ń ṣe yí pé nǹkan dáadáa náà ọ̀pọ̀ nílẹ̀ adúláwọ̀. ẹnìkan wá kí màmá lọ́wọ́ láìkí àmọ́là gba tó fi jẹ̀sùn mẹ́ta kọ̀ọ̀kan tó fi jẹ̀sùn mẹ́ta ọwọ́ alẹ́ ìlúbọ̀ wọn gbèsè ìlúbọ̀ ilé ìkéré sí àwọn àgbẹ̀ wọn kò sí májíìkì mẹ́lẹ̀ wà ilé ní ìlúbọ̀ ESF náà ni. àwọn ìlúbọ̀ téèyàn jẹ bẹ́ẹ̀ ni téèyàn máa làágùn mú. bẹ́ẹ̀ ni téèyàn máa làágùn látàrí. orí tí ń fọ tẹ́lẹ̀ bóyá o ti wò pé o ní màlẹ́ríà. yóò sá lọ ni yóò sá lọ ni ọlọ́run mú wa lébò gan àmọ́ yàrá wa ni. a ti gbé nǹkan ọmọ Yorùbá ti gbé ọ̀pọ̀ nǹkan tó dáa jù nù. Yorùbá Gidi TV. Ìlúbọ̀ rèé o fún ẹ̀yin tí ẹ fẹ́ràn láti máa jẹ oúnjẹ ilẹ̀ wa oúnjẹ tó dára tó yẹ láti máa jẹ ni. Ìlú Ọ̀yọ́ la wà yìí ní ilé iṣẹ́ tí wọ́n ti ń pèsè èlùbọ́ lọ́lọ́pọ̀ rẹpẹtẹ kì í ṣe fún àwọn èèyàn tí ń bẹ lórílẹ̀‐èdè yìí nìkan ṣùgbọ́n fún àwọn èèyàn káàkiri orílẹ̀‐èdè àgbáyé àtàláwọ̀ dúdú àtàláwọ̀ funfun tó fẹ́ràn jíjẹ oúnjẹ ìbílẹ̀ tiwa tí ń ṣara lóore. Fọ́tò màmá tó nílé iṣẹ́ lè ń wò yìí. Ẹ wo àwọn èlùbọ́, ẹ wo àwọn irinṣẹ́ tí wọ́n ń lò láti fi lọ̀ ọ́. Àwọn èlùbọ́ wọ̀nyí wọ́n ṣara lóore nítorí àwọn nǹkan tí wọ́n lò láti fi pèsè ẹ̀. Oríṣiríṣi èlùbọ́ ló wà. Ẹ máa gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ẹ̀ láìpẹ́. Irú èwo gan-an ló yẹ kó o máa jẹ tó dáa fára rẹ̀. Wọ́n ní èlùbọ́ pálámbẹ́bẹ́ wà, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ wà, èyí tí wọ́n fi gbàgbúdá ìyẹn ẹ̀gẹ́ ṣe ó wà. Irú èwo gan-an ni wọ́n ń tà níbí. Ìròyìn tó tẹ̀ mí létí ni wípé káàkiri orílẹ̀-èdè àgbáyé nínú ìwádìí tá a ṣe káàkiri orílẹ̀-èdè àgbáyé làwọn oúnjẹ ìbílẹ̀ Yorùbá ti ń tàn ká dé. Orílẹ̀-èdè Amẹ́ríkà, ilẹ̀ UK, Canada, Austria àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti ń mú oúnjẹ ilẹ̀ wa oúnjẹ Yorùbá lọ́kùnkúndùn. Ká jẹ àmàlà àti ewédú tìrín ní máa ń ṣe lọ́fun. Téèyàn bá wá rí àwọn ẹja gbígbẹ ẹja kíká tó dúró déédéé pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ tó lédè eléyìí wọ́n máa ṣe kéréyìnkún lẹ́nu. Bàbá yìí mọ́tọ́ tìrín ni ó ṣe lọ́nà ọ̀fun. Ó dáa gbáà àṣé ẹni tí ò jẹun oúnjẹ gidi lọ̀rẹ́ àwọ̀ o torí pé ẹ̀mí tí ò játa ẹ̀mí yẹpẹrẹ. Àwọn nǹkan kan tó tún tayọ tó wà ńbẹ̀ ni pé inú ìmọ́tótó ni wọ́n ti ń pèsè àwọn oúnjẹ wọ̀nyí. Bẹ́ẹ̀ lómi bá jẹ èlùbọ́ ń bò míì yóò jẹrun mọ́
nígbà bá rírun nínú èlùbọ́ ìyẹn léwu ṣùgbọ́n tí èèyàn bá ra èlùbọ́ gàrí àwọn oúnjẹ tí ò ṣeé ṣọ̀nù mà ní kò ṣeé ṣọ̀nà ká tó jẹ ẹ́ tí èèyàn bá wá rárú àwọn oúnjẹ yẹn níbi tí ìmọ́tótó ti gbilẹ̀ níbi tí wọ́n ti ń ṣe pẹ̀lú ìmọ́tótó ṣe rí wípé inú ìfọ̀kànbalẹ̀ lèèyàn á wà lórí oúnjẹ tí èèyàn bá fẹ́ jẹ èèyàn ní jẹun tán kó tún káìsàn. Màmá wa ẹ kú iṣẹ́ náà. Iṣẹ́ ni sà. Ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn àtorúkọ iléeṣẹ́ yìí. Èmi ni alájà ASM Food. ASM Food nílùú Ọ̀yọ́ tọwọ́jà rẹ̀ tàn káàkiri orílẹ̀-èdè àgbáyé torí mo mọ̀ pé káàkiri orílẹ̀-èdè àgbáyé ni wọ́n ti ń tọ́ oúnjẹ yín wò ni wọ́n ti ń jẹ̀gbádùn oúnjẹ yín. Ó ti tọ́dún mélòó báyìí tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí? Báyìí ní ìsìn ó ti tó 50 years. 50 years, 50 ọdún tí ẹ ti ń pèsè oúnjẹ lóríṣiríṣi. Irú àwọn oúnjẹ wo? Èlùbọ́ kòkòrò ní títí wá fi ta wọ́n yọ ni pé tá a bá wò tán àṣà yóò gbẹ débi pé kódà bọ́ bá lu ọdún kan kò sí nǹkan kan tí ó mú. A sì ń supply gàrí tó kan lẹ́nu tó yẹ pé téèyàn bá bù sómi báyìí yóò máa mú lọ ni. Yàtọ̀ sáwọn gàrí olókùúta. Yàtọ̀ fún gàrí olókùúta ètè ìsìnkùn rárá. A ní oko tá a dá sílẹ̀ tá a ti ń ṣe gàrí tíá tó à ń ṣe yìí wíìtì tá a bá lọ wíìtì wa ó máa dàbí bíi fúláwà ni tọ́ra á lọ tí ó kànná bẹ́ẹ̀ pé gbà 20 lọ́ba tó kànná níbi pé kànná tẹ̀ ń lọ́rùn níbi pé ẹni tó bá ro wíìtì wa nígbà tó ro àmàlà kòkòrò náà ni a sì ń supply gàrí ìgboyè tí a bá fẹ́ yọ̀ bá fẹ́ tirẹ́là 10 lẹ́sẹ̀kẹsẹ̀ ni bẹ́ẹ̀ lọ a sì ń supply ata ti bàbá ti tú lẹ̀ àṣà yóò gbẹ á yọ àwọn ìdọ̀tí àwọn igi rẹ̀ gbogbo everything á clear rẹ̀ kó ń bẹ yóò wá pọ̀n tọ̀tọ̀ọ̀tọ̀ tí ó fine so ìyẹn lè fi ṣe ọbẹ̀ ó lè fi ṣe rice kò sí ní téèyàn lè fi ṣe bá a ṣe ń supply rẹ̀ ni. Ìyẹn náà máa ń pè láta gígún àwọn kan ń pè ata gígún ata lílọ̀ ata gbígbẹ tí wọ́n lọ̀ lóríṣiríṣi. tí ọ̀la bá àwọn kankan kò lè dúdú ẹ̀ lè fi ṣe bẹ̀kẹ́ wẹ́kùtà ń bẹ gbogbo ayan rẹ̀ láti kọ́kọ́ ṣe síwájú ká tó lọ bẹ́ẹ̀ lọ bá a ṣe ṣe nù. Èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ gbogbo tí kálukú tó bá nífẹ̀ẹ́ sí tó bá ti sọ fún wa gbogbo ẹ̀ láàṣẹ èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ gàrí èlùbọ́. A mọ̀ fáwọn èèyàn jákèjádò ilẹ̀ Yorùbá kódà káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń jẹ̀gbádùn oúnjẹ yín. Àtòkè òkun. Àwọn ìlú míì lókè òkun tí kìí ṣe orílẹ̀-èdè yìí bí wọ́n bá fẹ́ láti jẹrú àǹfààní tí àwa tá a wà ń lù yìí tá à ń jẹ. Kò sí wàhálà tí wọ́n bá ti fẹ́ kó dàbí wọn pé ọ̀sẹ̀ méjì náà fẹ́ ọ̀sẹ̀ kan ni nǹkan tán fẹ́ ni àmì àmọ́ ń ṣe fún wọn ní 20 báàgì àmì òpó 10 báàgì ni bí kálukú bá ṣe fẹ́ ni kó dàbí wọn fẹ́ tirẹ́là 10. Kágo ẹ̀ sí wọn. gbogbo ẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Orílẹ̀-èdè yòówù kó jẹ́. Kò síbi tó lè jẹ́ wọn bá ti pé nǹkan fẹ́ ni tá a sì ti rówó gbogbo tí wọn bá fẹ́ tá a bá dọ̀ lẹ́yìn kí wọ́n máa fàdúrà ránṣẹ́ sí a kò sí wàhálà. Ẹ̀yin olólùfẹ́ mi káàkiri orílẹ̀-èdè àgbáyé màmá mo lówó lò tí wọ́n ń ta èlùbọ́ gàrí àwọn oúnjẹ tilẹ̀ wa àwọn gan pàápàá tún ní oko láti pè tí wọ́n ti ń pèsè oúnjẹ wọ̀nyí bó bá jẹ́ pé lọ́mọ tó fẹ́ kọ́ nípa iṣẹ́ yìí tàbí ẹ̀yin náà wà káàkiri orílẹ̀-èdè àgbáyé ó wù yín ẹ fẹ́ gbàgbé ilé ó wù yín láti máa jẹ oúnjẹ ìbílẹ̀ yín èyí tí wọ́n fi tọ́ yín dàgbà ẹ máa kàn sí màmá. So bá a ṣe ń ṣe náà nì nǹkan táǹtà nì èlùbọ́ kòkòrò èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ ẹni tó bá nídìí èlùbọ́ ọlá fún náà a máa ń supply wọn kò sí ìta ní gàrí ẹ̀gbá tó fine à ń supply wọn wíìtì tí ó kànná bíi fúláwà à ń supply wọn gbogbo tí kálukú bá nífẹ̀ẹ́ sí ni bẹ́ẹ̀ fẹ́ tirẹ́là 10 gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ lẹ̀
èlùbọ́ lọ́gàá lẹ̀ èlùbọ́ tó ní. èyí tí wọ́n ti lọ rí. kò sí iye tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ rí. wọ́n máa ń sọ pé èlùbọ́ pé oríṣiríṣi. bẹ́ẹ̀ni. àwọn láwọn kan pálámbẹbẹ àwọn kan ṣẹlẹ ṣàlàyé fún mi. ètò jẹ́ ètò gúdù jù náà ni èlùbọ́ kòkòrò yìí. ó ní àwọn èlùbọ́ yòókù mi ń bẹ kò ní máa wú kò ní pọ́n kọ́ fáìn kéèyàn fẹ́ jámọ̀là kó fẹ́ jẹ́sù kan kó jẹ́sù méjì télùbọ́ bá dáa téèyàn bá fẹ́ jẹyọ kan tẹ́lẹ̀ yọ jẹ méjì. àmọ́ àwọn èyí ẹ̀rín ni lọ́nà fún àgàgà kéèyàn orí gbẹ́gìrì àbí ẹ̀gúsí ẹlẹ́fọ̀ọ́ elédè panla ń bá a lọ́nà tẹ̀rín ni lọ́nà fún. so èlùbọ́ tí a kò sí pírọ́blẹ́mù bẹ́ẹ̀ kò sì ní dì kò ní rọ̀ kò ní yọ wọ́ ìrẹ́yìn kankan ó ti wà pa náà la wólẹ̀. àbí kí n pé tìrín ni lọ́fun tìrín o tìrín ni lọ́fun tìrín o èlùbọ́ alájà mo lówó lò tìrín ni lọ́fun tìrín o tìrín ni lọ́fun èlùbọ́ alájà mo lówó lò èlùbọ́ alájà mo lówó lò ASM food gàrí alájà mo lówó lò ASM food nílùú Ọ̀yọ́ ata tó kúnná dẹ́rìn tó kúnná bí etí tó pọ́n fò bí ọ̀lẹ̀ àwẹ̀ tó lè fi ṣe ọ̀lẹ̀ àwẹ̀ rẹ tó lè fi ṣẹ̀wà tó lè fi ṣe mẹ́mẹ́ń tó lè fi ṣe ọbẹ̀ gbàjọ́ bẹ́ẹ̀ fọ́ gbogbo ẹ̀ ọ̀dọ̀ wọn ló wà. bẹ́ẹ̀ kí tún làwọn nǹkan míì tí àwọn èèyàn tún lè pè yín fún. àwọn nǹkan tá à sì ń tà lọ́wọ́lọ́wọ́ nù. irú ń kọ́ bí ẹ̀ bá nílò. à ń ṣe irú náà à ń ṣe irú náà à ń sòrí. ẹ̀ ń ṣe òrí. à ń ṣe irú à ń sòrí à ń ṣe wàrà. ẹlòmíì lè ní patí ó lè nínáwó ó bá gbéṣẹ́ wàrà fún wa á ṣe bíi tilẹ̀ bàbá tó yẹ pé. wàrà kí ẹ ṣe ìta máa ń pè ní wàrà sóyà bẹ́sikẹ́. irọ́ bẹ́sikẹ́ kọ́ wàrà gidi wàrà gidi ẹlòmíì lè ní patí. wàrà tán máa ń mu. irọ́ èèmọ̀ dání ni tá a bá rà látòkò á wà fọ̀pọ̀. kí ni wọ́n fi ṣe wàrà yẹn. ọmú màálù ni ọyàn màálù náà fi ń ṣe. torí wàrà oríṣiríṣi wàrà tí soya beans ń bẹ òǹkọ wàrà tọyàn màálù. tọyàn màálù á wà fọ̀pọ̀ àlùbọ́sà gbogbo everything á fi sí á wà á sè tí ó dàbí abọ́ báyìí tẹ́ ẹ bá gé yóò dàbí ẹran rintirinti lẹ́yìn bá fi ṣe patí ò ní gbàgbé. èmi ò tún mọ̀ kan fi ń ṣe patí. wọ́n fi ń ṣe patí o. kí ìkà yóò wá kí ti pèrè lẹ́nu. wọ́n bá ti àwọ̀ ta tán ẹlòmíì ò pọ̀ wọ́n jẹran náà mọ́ wàrà ní mọ́. èmi gan ti jẹ́ rí ọjọ́ pẹ́ ni. mo ti jẹ́ rí ọjọ́ pẹ́ ni. gbogbo bí kálukú bá ṣe fẹ́ ni à ń supply pọ̀nmọ́ náà àmọ́ náà wà. àwọn pọ̀nmọ́ gbígbẹ. gbígbẹ ń bẹ ẹlòmíì ò ní fẹ́ gbígbẹ yóò pè pọ̀nmọ́ pé ọ̀la lòun ó ṣènáwó òun sì ń fẹ́ ní òní yìí tá a bá ti ó láwọn tí mo máa ń gbà wọ́n fọ̀ wọ́n ṣàyẹn kò lè lókùúta kankan ọwọ́ ni tá a tún máa fi ń bọ̀ tó yẹ pé tẹ́ ẹ bá fẹ́ràn lẹ̀ tẹ́ fi pọ̀nmọ́ lẹ́ pé wá yọ ẹran yín ẹ bá mú pọ̀nmọ́ sí. pọ̀nmọ́ yìí ní ń lọ jù bá a ṣe ń ṣe ní tí ó ti wọta tí ó kà bí táyà kò sì ní lókùúta. kò sì ní lókùúta kankan tó bá a ṣe ń ṣe nìyẹn. àwọn èèyàn máa ń ní ìṣòro kan wọ́n gbàgbọ́ pé téèyàn bá wá sílùú òkè bí Ọ̀yọ́ báyìí èèyàn ò rí oyin tó jẹ́ gidi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ oyin táwọn èèyàn máa ń rí rà láwọn ìlú ńlá lọ́hùn kì í ṣoyin tó dáa torí ẹ̀ wọ́n máa ń wá kiri ṣé èèyàn lè ròyìn gidi lọ́dọ̀ yìí. àsọ̀pọ̀ oyin náà àwọn kan bẹ tí ó ṣe pé wọ́n kan lẹ̀ ní dì fún lọ́hùn àni wọ́n bẹ̀ mí kó ránṣẹ́. níbi wọn ti ń sìn. níbi wọn ti ń sìn tó yẹ pé kò lábùlà kankan ẹ̀yin náà bá tiẹ̀ ti rí ẹ ti mọ̀ pé yes correct lè ẹ bá kán díẹ̀ lẹ́ba ẹ níṣẹ́jú tá a kán lẹ́ba àwọn èrò ti pé bò oyin gidi àwọn oyin bàrúfù lọ́pọ̀ tí wọ́n bá ra garawa kan ti wá wọ́n lè fi méjì etí ọ̀dà àwọn fi mí sí ẹ̀ àwọn ìta fáwọn èèyàn ní sì ń pa wá díẹ̀díẹ̀ torí kó lè ṣiṣẹ́ tí gidi ó ṣe lára so bá a ṣe ń ṣe nìyẹn. bí èèyàn bá fẹ́ ra oyin gidi báyìí kó fọkàn balẹ̀ sọ́dọ̀ yín. kó fọkàn balẹ̀ gbọ́n tí bá ti ń fẹ́ báyìí yóò tẹ̀ lọ. orí ọ̀pọ̀ irun yẹn ní sí. àwa tó máa ń àṣẹ tí ò ní sí dọ̀tí kankan bẹ̀ kòkòrò ń bẹ̀ mọ́. sí kankan bẹ̀ tí ó fáìn gan
torí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ mi tí wọ́n nígbàgbọ́ nínú náà ti máa ń pè mí pé àwọn nílò oyin gidi àwọn nílò oyin gidi. wọ́n ti róyin gidi asm ń tóyin gidi. kì í kàn ṣe èlùbọ́ àti gàrí nìkan. gbogbo ẹ̀ ni ìyá gbogbo ẹ̀ la ní ni. abala ẹ̀ka níbi tí wọ́n ti ń pèsè èlùbọ́ ńlá wà lónìí bó bá tún dijọ́ mi ó ṣeéṣe kó jẹ́ pé ibi tí wọ́n ti ń ṣe gàrí ńlẹ́ ti bá wa pàdé pẹ̀lú màmá wa. èèyàn wá ṣe mọ̀ pé àgbà tí ń dé so mo wá tún láwọn ọmọ àní mo fàṣẹ ìdí lọ àyókù ò sí ń bí o ìgbà tó ń ta búrọ́dù dé mo lórí iṣẹ́ yìí pé iṣẹ́ ni iṣẹ́ yìí òun ọ̀lẹ́ ọmọ bó ṣe tẹ panu gbogbo ilẹ̀ bàbá kò síbi tí ó mọ̀ bó ṣe wà. gbogbo ilẹ̀ bàyìbá. adúpẹ́ púpọ̀ lọ́lọ́ ó ṣe jẹ́ pé inú iṣẹ́ yìí náà bí wá sí adúpẹ́ pọ̀ torí ó ti lé ní 50 years àádọ́ta ọdún tí màmá ti wà lẹ́nu iṣẹ́ èlùbọ́ ẹ̀ ṣùgbọ́n nígbà tí ó wá yá tí ayé tó wá yí síbòmíì ó wá jẹ́ pé kì í wá sí èlùbọ́ nìkan bí ó ṣe pé gbogbo ohun tí ẹnu jẹ tó jẹ́ ti bílẹ̀ ṣùgbọ́n èlùbọ́ gangan kòkòrò náà màmá mà nígbà ìpáyé tó wá yí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn máa ń dààmú tó bá ti jẹ mọ́ pé oúnjẹ ìbílẹ̀ ẹlòmíì ò fẹ́ jẹ èlùbọ́ kòkòrò yóò máa dààmú ẹlòmíì ò fẹ́ bí róyin tán sọ́nsìn ẹlòmíì ò máa wó yẹn yóò kò ní róyin gidi òrí kò ní rórí gidi irú gbogbo eléyìí ni màmá ti ṣe kódà gan láyé ìjọba Alhaji Lamidi Adesina màmá ni wọ́n supply èlùbọ́ nama kọ́ lọ confirm record màmá ní ọ̀dà chamber of commerce and industry màmá lọ supply èlùbọ́ nama láyé gba Alhaji Lamidi Adesina so màmá ti wà nínú iṣẹ́ yìí ọdún ni wọ́n kò sáàmọ̀ fún olóko rárá ṣùgbọ́n bàtà wọn náà rí pé gbogbo òwe tá a kà lọ́tún lọ́sì wá rí pé gbogbo tá a ń kà náà gbogbo kíni iṣẹ́ náà ló kù wọ́n ní Nàìjíríà iṣẹ́ ló kù lágbàáyé àfi tí wọ́n bá bíyàn sí téèyàn mọ̀ nípa rẹ̀ dáadáa so irú iṣẹ́ yìí sì wọ́n bí wa sínú rẹ̀ ni wọ́n à lè fi lóru bọ́ sàpà fún wa wọ́n à lè sọ dúdú pé funfun fún wa so làwọn náà wà wò pé káwọn náà ló ń gbà táwọn náà ti káàkiri orílẹ̀-èdè àgbáyé àti dáhùn orílẹ̀-èdè kọ̀ọ̀kan àwọn náà wà ní ká gbárùkù ti màmá torí bẹ́ẹ̀ sún màmá ọlọ́run kan bọ̀ ọ́ bá látara kí wọ́n máa jó oúnjẹ gidi màmá ti lé ní 80 báyìí iná tó dàbí lé ní 80 wọ́n sì dàbí sisi báyìí ṣùgbọ́n látara tẹ́tẹ́ bá jó oúnjẹ ìbílẹ̀ tó jó oúnjẹ gidi gbogbo tó wá jọ mọ́ nǹkan ìbílẹ̀ yàtọ̀ sí èlùbọ́ gbogbo ẹ̀ ó wà lọ́ndà gbogbo ẹ̀ ní wọ́n gbogbo nǹkan tó jọmọ́ nǹkan ìbílẹ̀ tó jẹ́ tá a jẹ sẹ́nu tá a ń lò sára irú tá a ń sọ ara rẹ̀ lórí wà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ máa ń bẹ màmá ní irú màmá ti ṣe irú fún ara Canada rí irú gbígbẹ irú tó gbẹ èyí tí ò gbẹ èyí tó tún powder màmá ti ṣe rí bẹ́ẹ̀ náà ni ògì bàbà ẹ máa ń ṣe irú powder pẹ̀lú ògbó Ọlọ́run màmá ti ṣe irú powder so àwọn tí wọ́n bá ṣe kéde tó bá ti powder rẹ̀ tá a ti sọ di lẹ́búlẹ́bú kò ní lè bàjẹ́ mọ́ èyí tó jẹ́ gbígbẹ rẹ̀ kò sí nǹkan kan tí ó ṣe èyàn gbé nú ẹ̀rọ amúnkan tutù èyàn gbé sí èyàn gbé sí bẹ́ẹ̀ náà ni yóò wà lọ bẹ́ẹ̀ náà ló ṣe wà ètò àjẹmọ́ òrí màmá ń ṣe òrí náà torí ibi tó gbé ń ṣe òrí gangan ìní wọn ti gbégbé wá tí ò ní àlùmọ́là nínú ọmọ tó wá ní kíní kan tó máa ń ṣe òun náà ní dúdú osùn nǹkan ìbílẹ̀ náà ni gbogbo tí wọ́n fi ṣe nǹkan ìbílẹ̀ náà tẹ́ pé kò sí oríṣiríṣi àwọ̀ tí ó bá lọ tẹ́ ẹ̀ bá jọ ọmọ dúdú tó bá ń lò yọ̀ ọmọ èmi ti lò ń gbàdé ọmọ wa nílò ìbò ọṣẹ ẹ̀wẹ̀ nìyẹn lára tó wọ́n fi ṣe lóyin gidi ìbílẹ̀ wà àbúwẹ̀ faransé oríṣiríṣi àwọn èròjà ni wọ́n mọ̀ kó sí lórí aloe vera tó jẹ́ nǹkan ìbílẹ̀ tó jẹ́ natural. tó bá ń lo bára rẹ ọmọ ẹ tó bá jẹ́ ọmọ dúdú tó bá ń lò yọ̀ ọmọ dúdú ẹ tó bá pupa náà kò sí skin tí ọ̀rọ̀ kò sí pé èèyàn dúdú kan èèyàn pupa kan lélẹ̀ lò bẹ́ẹ̀ ṣe pupa yìí àwọ̀ àti bí ọmọ ṣe wà ní tẹ̀lé lónìí pẹ̀lú ògbọ́n náà mo kọ́ gbọ́n lónìí mo lò débi pé òyìnbó gan ni èmi ń wo òyìnbó pé ó rẹwà ohun tó wà pé mi tó rẹwà jù ú lọ kí a ló ń lò ọṣẹ tèmi ọ̀kà kún tí ìyá mi bù fún mi láti ilé ọwọ́ ẹsẹ̀ náà ni bóyìnbó ṣe ń lo náà so kọ̀sáwọ̀ tí ọ̀gbà lọ so bó ṣe jẹ́ nu. àmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn èèyàn pápá àwọn ọ̀dọ́ tí wọ́n ń pẹ́ kò síṣẹ́ ń gbòòrò lónìí tí ó sì jẹ́ pé ẹlòmíì ṣàwámà ló ń fẹ́ jẹ́ ń tiẹ̀. àmọ́ tí ń gba àwọn ọ̀dọ́ ni pé ẹ jẹ́ ká ṣẹ́rí padà sílé
kò sí nǹkan kan tó dàbí àbínibí wa àwọn ilé China lọ́hùn wọ́n gbé àṣà wọn lárugẹ ni pẹ̀lú oúnjẹ wọn ló fi di pé ọ̀pọ̀lọpọ̀ ń bùkátà sí nǹkan tó jẹ́ oúnjẹ ìlú wọn ṣùgbọ́n ẹ jẹ́ káwa náà gbóúnjẹ ìlú tiwa náà ní arugẹ gbogbo pé wọ́n ń jẹ gàárì wọ́n ṣe gbáhùn ṣàwo ta ló yàn kọ́rọ̀ ọ̀rọ̀ gé òrì báwọn bẹ́ẹ̀ náà lè lùbọ́ ẹ̀ náà táwa gbé lárugẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwádìí ìjìnlẹ̀ yóò tó pa àṣẹ lọ́jọ́ iwájú láti mọ̀ pé kìí ṣe pé ká lè lùbọ́ ká fi jàmọ̀là nìkan tó jẹ́ pé yóò tún wúlò fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó tún ṣiṣẹ́ ìwòsàn so èmi rọ àwọn ọ̀dọ́ kó kálukú ká ṣẹ́rí padà sílé nǹkan tó bá jẹ mọ́ ìbílẹ̀ tí wọ́n bí wa sí táwọn òbí wa ń ṣe ká gbárùkù tí wọ́n lórí ẹ̀ ká wá modernize ká ṣe ní tìgbàlódé táwọn yóò fi rí nǹkan tí à ń ṣe yí pé nǹkan dáadáa náà ọ̀pọ̀ nílẹ̀ adúláwọ̀. ẹ ṣeun bá a bá ráwọn èèyàn tó wá wò pé àwọn ò mọ̀ púpọ̀ nípa pípèsè olùgbọ́ àwọn fẹ́ kọ́ ẹgbà gbé oúnjẹ yìí kalẹ̀ láti máa ṣe ṣáàyè wà fún wọn láti wà pa. àyè wà dáadáa ìgbẹ́ pé nǹkan tá a ti ní ìrírí tó pọ̀ lórí ẹ̀ ni àtàlùdé àpàdé rẹ̀ kò séyìí tí àmà so gbẹ́ni tọ́lọ̀ ń bá tọ́lọ̀ ọ̀bùkátà tóun náà ní interest àtẹni tó báyọ̀ náà fẹ́ bá wa dókòwò papọ̀ ni kò séyìí tí ọ̀rọ̀ nù ń bẹ̀ so ẹni tó bá ti tọ́ wọ́n ní tọ́wọ́ ní kíní ńgbà bá tọ́wọ́ tán rí bó ṣe rí so ọbẹ̀ ni ó sọ àyẹjọ́ sàlàyé bó ṣe rí ẹ̀gbọ́n pàtó wọn sọ̀rọ̀ ẹ̀kan pé ẹlòmíì ọkọ̀ ọba àmọ̀là yóò ní ṣùgbọ́n lọ́wọ́ jẹ tẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ̀yẹ̀ bá rí àmọ̀là tó bẹ́lẹ́ tẹ́yẹ̀ wá rí bọ́yá àbùlà yẹn fi gbé ni ẹ̀tọ́ wá sì láìkè ẹ̀fọ́ tó kéde tán kó gba èròjà sí tó bá yí mọ báyìí nígbà yẹn máa lọ tọ̀ fún ẹ̀ mọ̀ pé ẹnìkan wá kí màmá lọ́wọ́ láìkè àmọ̀là gba tó fi jẹ̀sùn mẹ́ta kọ̀ọ̀kan tó fi jẹ̀sùn mẹ́ta ọwọ́ alẹ́ ìlúbọ̀ wọn gbèsè ìlúbọ̀ ilé ìtẹ́yẹ sí àwọn àgbẹ̀ wọn kò sí májíìkì mẹ́lẹ̀ wà ilé ni ìlúbọ̀ esf náà ni. àwọn ìlúbọ̀ téèyàn jẹ bẹ́ẹ̀ ni téèyàn máa làágùn mú bẹ́ẹ̀ ni téèyàn máa làágùn látàrí orí tí ń fọ tẹ́lẹ̀ bóyá o ti wò pé o ní malaria. yóò sá lọ ni ọlọ́run mú wa lébò gan àmọ́ iye ara wa ni. a ti gbé nǹkan ọmọ Yorùbá ti gbé ọ̀pọ̀ nǹkan tó dáa jù nù ẹ jáde tẹ padà síbẹ̀. àwọn India ṣe mọ̀ pé wọ́n ti ń ṣe àmàlà wa ní ìsìn báyìí tí wọ́n ń rò gidi pẹ̀lú àbùlà ni o àbùlà mo rí báyìí lórí íńtánẹ́ẹ̀tì mo ní oúnjẹ ìlú tàwa rè lẹ́ńpọ́n léyìí. àwọn tá a sì mọ àwa gangan tá a ní nǹkan. wọ́n ti wá fi dára lóríṣiríṣi àwa gan fúnra wa àfi ká fọwọ́ pàtàkì mú nǹkan wa kó mọ̀ jẹ́ pé owó láàfin wa máa rà lọ́dọ̀ àwọn aláwọ̀ funfun àtàwọn ẹ̀yà míì nígbà tó bá yá ó ṣe tán ní Canada lónìí àwọn ọmọ India ló kù tí ń kọ́ ọmọ Yorùbá lédè Yorùbá àwọn ni wọ́n ń kọ́ àwọn ẹ̀yà Ìgbò lédè wọn àti ẹ̀sìgbọ́ tí wọn ṣùgbọ́n tí wa kò yẹ kó jẹ́ wípé àwọn aláwọ̀ funfun ni ó ṣẹ̀ máa kọ́ wa lédè wa. tẹni tẹkísà ń tààtà. bó ti rí nìyẹn o ẹ ṣeun o ẹ̀yin èèyàn mi káàkiri orílẹ̀-èdè àgbáyé tẹ́ ẹ fẹ́ràn oúnjẹ tó dáa oúnjẹ ìbílẹ̀ wa ẹ máa kàn sí màmá fún oúnjẹ kí lorúkọ iléeṣẹ́ yìí lẹ́ẹ̀kan sí. ASF Food Enterprises tó wà ní Ọ̀yọ́ Aláàfin ní Òròkì nílùú Ọ̀yọ́ Aláàfin òdú ni màmá wọn sáà fọlọ́kọ tó wá sọ pé àwọn lọ́sọ́dọ̀ alájà mo lówó lò elélùbọ́ àmọ́ òpé méjì ní gbogbo òlú Ọ̀yọ́ àti káàkiri ayé kò sì jẹ́nu. láfikún olóòtú àwọn tí wọ́n bá fẹ́ darapọ̀ mọ́ wa láti lè gba ọjà tó pọ̀ àǹfààní wà torí bí ntàǹfààní fi wà tó fi lè pé wọn tán náà jẹ dọ́bù èrè ọ wà lọ́wọ́ tèmi torí pé bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe ni pé mo máa ń ra súlẹ̀ tó bá ti tásìkò oṣù máa ń ra sú lè fi bí 50 million ra súlẹ̀ so bí wọn bá ti ń bẹ àmọ́ kò wọlé sẹ́kùn ó sì èrè rẹ̀ ti di dọ́bù ìdínà tèmi náà fi máa ń tà ní lẹ́sìn jáde so ẹni tí ọba ti gbọjà púpọ̀ àǹfààní wà fún débi pọ́n pé ṣé wọn ò jí gbé bó wọn ṣe ta ọjà fún lówó péréte báyìí tó sì dáa so kò sí wàhálà. ẹ ṣeun pé béèyàn bá tún fẹ́ jóúnjẹ ìbílẹ̀ wa kì í tún ṣe pé ó dìgbò yẹn bá tó lówó kan rẹpẹtẹ lọ́wọ́ ẹ ti ṣètò ẹ̀ lọ́nà tẹ́wọ́ jẹ́ pé owó rẹ̀ ó lẹ́ẹ̀sì ìyẹn dáa mọ̀ pé àwọn tí wọ́n fẹ́ jàǹfààní jù lọ torí amúlé ti ṣọ́ọ̀ṣì ni máa ń rọ́lọ́ ń fin àwọn tí ó fẹ́ jàǹfààní jù lọ làwọn tó wà láwọn orílẹ̀-èdè míì káàkiri. yàtọ̀ sí pé
a fi orúkọ ilé wa sílẹ̀ lọ́dọ̀ ìjọba ASF Food Enterprises tí ìyá wa Alhaja Mọ́lówólò tí wọ́n ń jẹ́ olùdarí àtàláṣẹ iléeṣẹ́ náà. Àwọn ìgbìmọ̀ tó ń rí sọ́rọ̀ oúnjẹ jíjẹ mímu lórílẹ̀‐èdè Nàìjíríà tá a mọ̀ sí NAFDAC àná tó fi òǹtẹ̀lú tó sì fún wa ní nọ́mbà ìdánimọ̀ gẹ́gẹ́ bí ẹni tó rẹ́jísà ní ọ̀dọ̀ wọn. So wọ́n sì fún wa ní àṣẹ láti pèsè gbogbo oúnjẹ tó jẹ́ oúnjẹ ìbílẹ̀ wa tẹnu oúnjẹ tó jẹ́ nǹkan ìbílẹ̀ wa. So bó ṣe jẹ́ nù. So kò sí ìfòyà fún gbogbo àwọn tó wá fẹ́ bá dẹ okòwò bọ̀. Ìjọba Nàìjíríà mọ̀ wá wọ́n sì fi òǹtẹ̀lú wọ́n fọwọ́ gbáyà yìí pé àpójú òṣùwọ̀n àdáńtọ́. Pé iléeṣẹ́ yín jẹ́ iléeṣẹ́ tí ó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba orílẹ̀-èdè yìí pẹ̀lú ògo Ọlọ́run tí wọ́n sì tún fàṣẹ sí wípé bí ẹ bá ń pèsè oúnjẹ wọ́n ti yẹ̀ ẹ́ wò wọ́n ti yẹ̀ iléeṣẹ́ yìí wò wọ́n rí i pé ó fi ní lọ́kàn balẹ̀ tó bá dọ̀rọ̀ òǹtẹ̀nu oúnjẹ ní àjọ NAFDAC. Ok, ṣé àwọn ata yẹn rèé? Ata lílọ wa ni. Ó kún náà rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ASM Foods grinded pepper. Kódà gan ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ìtajà káàkiri tá a fẹ́ máa dárúkọ. Ok, láwọn iléeṣẹ́ ilé ìtajà ìgbàlódé náà ni wọ́n ń gbà á lọ́lọ́kan ọ̀jọ̀kan. Gàrí Ọlọ́run o ń ṣe mí ní jẹmíjẹmí yìí o. Ẹ̀tọ́ wá wo èlùbọ́ yìí a lè sọ pé yam flour àfi ká pè ní yam powder. Ẹ rí i pé èlùbọ́ yìí ó kúnná bí etí ni. rìndínrìndín ó kúnná sányányán. Òǹtẹ̀lú. So gbogbo aláwọ̀ bá dókòwò pọ̀ ìfọ̀kànbalẹ̀ wà pẹ̀lú wa. Gbogbo nǹkan tá a sì lò a lo nǹkan àfi kẹ́míkà kankan natural ní gbogbo ẹ̀. Local food ní gbogbo. Pure local food undiluted. Bó ṣe jẹ́ nìyẹn. Bẹ́ẹ̀yàn wá irú gàrí yìí ní ìsìn báyìí. Bẹ́ẹ̀yàn ó bá mú n tó dáa jù kí n àfi mú ni bí i kúrí àbí róbó. Màmá tó ń ta kórógbó aláta. Ṣé róbó kọ́ lẹ̀ ń pè nǹkan? Róbó yàtọ̀ kórógbó aláta òun ara tiẹ̀ ò súnmùtù ààrẹ ọ̀dán àwọn sara kún gbọ̀ngàn ṣùgbọ́n tẹ̀yẹ̀ bá jù sí gàrí. Bó bá bọ́ sábẹ́ yín. Mo láwọn kan ní orílẹ̀-èdè Saudi Arabia ń sìn tó yẹ pé wọ́n ń bẹ̀ mí ń sìn ni pé ká mọ gàrí yìí àwọn ò lè sọ pé mo ní jẹ́ gàrí Ẹ̀gbá pé bọ́lá gbérí gàrí ilé alọ́yọ̀ Aláàfin náà ni wọ́n gbé ń ṣe. So wọ́n fẹ́ràn gàrí náà púpọ̀ torí kò sókùtà ń bẹ̀ gàrí náà wẹ́ ó sì kán tó sì ṣe dáadáa. Àbí róbó àbí kórógbó tẹ́ẹ̀ fi gbé bọ́sàkàrà náà ni pẹ̀lú mi tútù déédé náà ni. Ọlọ́run o. Kódà gẹ̀yọ̀ ní wá ṣúgà mọ́. Àbí mọ́ínmọ́ín. Bí mọ́ínmọ́ín ẹlẹ́mìí méje. Àlẹ́ èèyàn máa ń mu gàrí nígbà míì ó sì ti gbàgbé kó ní tó fi mú. Bó ṣe jẹ́ nù. Bó bá kan. Bó ṣe jẹ́ nù. Èyí dà. Wọ́n tó ń ṣe ẹ̀wà tí wọ́n ti lọ̀ ẹ̀wà tán ti lọ̀ sí lẹ́búlẹ́bú. Èyàn lè fi ṣe àkàrà, èyàn lè fi ṣe èkuru, èyàn lè fi ṣe gbẹ̀gìrì fún ọgbà àwọn àyẹ̀wò tó wà lókè òkun people in diaspora. Tẹ́ pé wọn à ní ẹ̀sẹ̀ wọn bá wọn fẹ́ bú ẹ̀wà mọ́ eléyìí náà tó wà tí wọ́n ti ṣe. Láti fún olóòtú ẹ̀wà tiwa tá à ń ṣe ṣẹ̀pá àwọn tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ ẹ̀wà kan bẹ tó jẹ́ wà mọ́ẹ́mẹ́ wọ́n kan lọ àmọ́ tẹ́ bá ti ṣe ọ̀lẹ́ rẹ̀ àkàrẹ̀ yóò máa lè gbà gidi kò ní fáìn. Tiwa yìí á fọ̀ bí ìgbà téèyàn fẹ́ ṣe ẹ̀wà mọ́ínmọ́ín tá a bá wá fọ̀ tán alẹ́ ẹ̀rọ tí ó dry rẹ̀ tí ó gbẹ tó bá gbẹ tán á wà á lọ. Yóò lè lọ́wọ́ ni tẹ́ bá jẹ mẹ́mẹ́ rẹ̀ lè fẹ́ jẹ mẹ́mẹ́ mi mọ́ ẹnu bá kẹ́yìn kú díẹ̀ ń bẹ́ èyàn fata sí èyàn fi àlùbọ́sà sí bákà ni wọ́n fẹ́ fi dín déédéé bóyá mẹ́mẹ́ náà ni wọ́n fẹ́ ṣe èyàn kò gbé èròjà sí mẹ́mẹ́ ti délẹ̀ kò ní ìdí pé èyàn ṣẹ̀ tó sọ pé bó ní ṣe gun bó ní ṣe gun kíní bó ní ṣe bó gbogbo ẹnu wọn ti ṣètò lẹ̀ kò sí yọnu mọ́ torí màmá ọ̀fẹ́ nira fẹ́ nìkankan kò sí kan màmá ọ̀fẹ́ nira fún ẹ bá ti ra bó pádà díẹ̀ kọ́kàn rẹ̀ rodo kọ́rẹ́ nǹkan kan sí kọ́fà àlùbọ́sà sí. òdú sí wọn wọ́n sábà fọlọ́kọ náà pé màmá mo rówó lò Alájà mo lò ní Ọ̀yọ́ àti káàkiri àgbáyé ọ̀sẹ̀ tí ó mọ̀ wọn. Lára àwọn ọjà tí a supply UK àti Canada last ni so orú eléyìí ṣe báyìí a ṣe fún ọ ní 20 kg ni so àwọn tí ó bá fẹ́ rà táwọn náà fẹ́ tún tà lọ́hùn àwọn lọ́wọ́ mọ iye tán bá fẹ́ ẹlòmíì lè béèrè 3 tons 5 tons 20 tons ó depend
so bó ṣe rí nẹ irú eléyìí ṣe báyìí gàárì ńlọ́wà níbí báyìí láti bá wọn pákéjì gàárì tá a fi hàn yín tó kéré ní kíní ẹ̀ so eléyìí nísìn ọ̀hún ní 10 kg 20 kg ẹ̀ ní àwọn kan náà la supply èyí tó kù ní ẹ̀rí so bó ṣe ń lọ nìyẹn kò sí irú ọ̀dà tí ẹ fẹ́ gbà anywhere in the whole world àwọn kan bá yín ṣètò rẹ̀ lẹ̀ ẹ̀yin lẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣe kó lọ sí Àpápá bóyá Ìkẹjà ní ẹgbẹ́ wa tẹ́wá ti wá agree lórí price ṣùgbọ́n price náà mo fún yín ẹ lè rí price náà ní bíkíbi lágbàáyé torí ìbílẹ̀ ni màmá àwọn ọ̀ra iṣu fún àwọn ilẹ̀ bàbá wọ́n ọ̀ra iṣu mórí ebè ni wọ́n produce èlùbọ́ gbódo fún wọn ní iṣu tó sì dáa ni wọ́n sì rà so ẹ wá lè fi wé ẹni tó ẹsẹ̀ ń lọ sí tí ẹsẹ̀ lọ ná èlùbọ́ èló lè lùbọ́ ọ yàtọ̀ síra wọn so tí màmá fi yàtọ̀ nu gbogbo ìgbà tí a supply Ọ̀yọ́ state èlùbọ́ lamap tí màmá fi bí ti gbogbo ọ̀nà torí wọ́n lọ sí Bódìjà lọ káàkiri màmá ni wọ́n fún ní number 1 torí price tí màmá filẹ̀ kò sẹ́ni torí price náà filẹ̀ ìgbà tí wọ́n tún wá bẹ̀rẹ̀ sí wọ́n tún wá ń yẹ̀ wò wọ́n tún rí pé ti màmá wọ́n wá sọ pé àtà pé ìyá ìyá ọgbọ́n ọlọ́run dá sí ni màmá sọ fún kọmíṣánná kátàlá tó kì ògùn pé èmi ń ra sún fún àwọn bàbá lórí ebèrè ọlọ́rọ̀ parí so tí mo fi yàtọ̀ sí gbogbo àwọn yòókù nu so à ń retí ẹ̀yin oníṣẹ́ ẹni tẹ́lẹ̀ àtàwọn aládàá kékeré náà kò sẹ́ni tí èso rẹ̀ wá àbẹ́nìyàn kan jà ó ẹ sá ti wá bá wa ẹ sì mọ̀ yí pé inú yóò dùn àtàwọn àtẹ̀yìn inú dùn náà tayọ̀ lájọ wa. ẹ ṣeun tó sọ pé kì í ṣe ìbàjẹ́ wípé yọkàn báyìí lèèyàn fẹ́ ṣe yẹn lè wà. èèyàn lè wà kódà gan mẹ́yàn fẹ́ bọ́fẹ́ láyé lé nítorí bá ti fẹ́ làwọn ó ṣe fún un. ìṣalára tó tà nìkan lẹ́wà fún. kò ìṣalára tó tà kódà mẹ́yàn fẹ́ ṣènáwó kódà gan bí èèyàn lóun fẹ́ bẹ́yẹn lóun tó fẹ́ tó kákọ orúkọ míì sí fún un ló kọ tiẹ̀ títà wa ní káwá ti ṣe ń tọ́ da fún un nígbà bá sì di pé ń tọ́ da yóò tún béèrè sí. bẹ́ẹ̀ wá fẹ́ pin bí sọfẹ́ ní àmì ìnáwó déédéé ni láti kọ́ ọkọ̀ ẹ̀ síbẹ̀ sí kọ́kọ́ sára. ìrọ̀rùn lọ́ba dé nígbà pátá bá ti jọ sọ̀rọ̀ tá a bá ti lájọ àsọyé tí ó ti yéra wọn pẹ̀lú ògbó Ọlọ́run kò ní rí jẹ́ ti rárá àti rárá so ìrọ̀rùn lọ́ba dé 3 kg pẹ́ni bóńtọ̀ bá ti fẹ́ sí ni irú àwọn ẹni yìí 20 kg ni àwọn gbà wọ́n dẹ̀ gba tó 15 to 20 tons so nígbà tí a supply àwọn títí wọ́n tó gbàlé gan èyí tó ṣẹ́kù lélẹ̀ la kó wá sí ibàyí kọ́ wọ́n bá ń diwọ́ fún àwọn ìta tó ń ṣe lọ ní inú iléeṣẹ́ so kò sí wàhálà ayé sì wà ní iléeṣẹ́ wa kò sí wàhálà kankan rárá àti rárá so gbogbo àtọ́wọ́ fẹ́ dókòwò pẹ̀lú wa wọ́n káàbọ̀ so àwọn náà retí wọn. gàrí yẹn ṣe ń sọ fún òun bá mi lọ ní bá mi lọ. ọmọ ṣètò fún yín. ẹ wo gàrí rèé èlùbọ́ rèé ata rèé ó tún pọ̀ rẹpẹtẹ o ẹ̀ka ibi tó ti ń pèsè èlùbọ́ ńlá wà ní ìsìn báyìí ẹ máa kàn sí wọn ẹ kàn sí màmá mo lówó lò kẹ gbádùn ẹ̀mí yín ọdún mélòó lè yín ó lò láyé tá a wá ń wo ewu rin ẹni máa ronú ìṣòro ò lè tán nú ayé jẹ̀gbádùn ara rẹ pẹ̀lú oúnjẹ ìbílẹ̀ wa tó ṣara lóore ó dìgbà kan ní èmi lọ. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.